yanjú ẹ̀ torí ewúrẹ́ tó bá da fánù orí rẹ̀ náà la fi kó fẹ́ bọ̀. torí ẹni tó bá gbé obìnrin sílé nìkan ló máa act responsible. Ramat lẹ́nu ẹ̀ ó ń sọ fún mi pé mi wà responsible nìyẹn o ìrìyàn tọ́nà ní kó níwájú tọ́nà tó wà ní kó lẹ́yìn kó rẹ̀ ṣọ́ pé bọ́lọ̀ ṣe dẹ̀ rí. ṣèwọ́n wọ́n lẹ́yìn lẹ́ máa fún mi lówó mi. owó kí ni. owó kí n kò ní. arákùnrin yìí ti kú náà. kò kí n ṣe news ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ yẹn ni ó ti kú nìyẹn máa fọ 500,000 mo ti sọ mo sanwó òkú ẹ nìyẹn. ó sọ bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀. o sì gbọ́ kadà pàbó di bí ọ̀sẹ̀ kan òmù wa ò ṣe dìlíbà. màámi ló kú bàbá. màmá rẹ kú. ẹ̀yin náà má gbàgbé àdéhùn yìí àti ìfẹ̀sùn àdéhùn wa ní pé ìyàwó yín wọn ò lè dé sáìdì ọ̀dọ̀ mi mọ́ ìyẹn kan wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ kébí ló lè ṣe kiri kí lọ́dọ̀ mi. sùúrù lẹ máa ní. wọ́n ṣáà ní sẹ́ẹ̀ ọ̀kan tẹ́yìn ọlọ́pàá máa ń pè ní german cell àbí jọ ń tọ́ ọlọ́run jẹ́ kán fi núgà síbẹ̀. wọ́n fẹ́ gbọ́dọ̀ yẹn jẹ́ fún gbogbo wa ni. ẹ dákun níbo lẹ fẹ́ mọ wálé sí lọ́dà àdàjọ orí ẹni báyìí tẹ́yìn gan sì mọ̀ pé wọn ò ní. ẹ̀yin lẹ́ni kan fi mẹ́ṣíìnì lẹ́ máa fọ mọ́tò irú rádaràda wo nìyẹn ó dà pẹ́ ìyàwó yẹn sàkílẹ̀ gbé tẹ̀ ń gbìn gan. ṣé wọ́n tí wọ́n fi mọ́tò pààyẹ́ tó rí ìkọ̀kọ̀ yé ni. àní ọlọ́ọ̀tẹ̀ inú kọ́ ọmọdé tó ṣe tó ṣe. káfí tí ọya fún ọya nílé rẹ máa fi ń rojú o káfí tí ọba lùfọ̀ fún ọba lùfọ̀ ní àgùnbẹ́ fi máa ń tòrò ṣẹ́ni tí mo bèèrè lọ́yìn tí ẹ̀ bá ti ṣe fún mi ní tí èmi àti ìjọ sè tí lè fi jó gbogbo ayé ló máa gbọ́. nuga never you raise your voice at me again. máa ń náwó sí ibi ìránṣẹ́. máa gbá lójú ni ó jẹ́ àwẹ̀rẹ̀ ni. mímọ́ fọ́ba mi òkè òkìkí kìkìkì òkìkí kìkìkì òkìkí ọ̀kàkà ọ̀kàkà òkìkí òkìkí akímọláyà kábíyín òsì ọba wàràwá adédọ̀yìn kúkọ̀ yìí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ẹ̀kan mímu ìka ìmú ọmọ aládé 16 bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrì ètò owó mú gbé wá fún yín lẹ́nìí gẹ́gẹ́ bí ìṣe wa gbajúmọ̀ òṣèré náà ni gbajúmọ̀ òṣèré tẹ́yìn olólùfẹ́ wa ń lọ́wọ́ sí tẹ́yìn olólùfẹ́ wa ń fẹ́ràn wa sí àtúntìmúdé bá ṣe ń dé o lórí ètò lẹ́nìí àlejò mi ẹni bí ọkàn mi fẹ́ ni wọ́n olólùfẹ́ ẹ̀yin tẹ́ ń wo gbajúmọ̀ òṣèré ni wọ́n pàápàá ọ̀nà púpọ̀ òun gan ni wọ́n pínra wọn sí ẹ̀ ń wò pé ta làlejò mi ọ̀hún ẹ jẹ́ kàlejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò yìí ní pẹrẹwu ẹ wá nǹkan fìdílé ẹ má lọ bì kankan ètò yìí dùn ó lárinrin.
Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Àwọn ará ilé ńkọ́? Àdúpẹ́. Iṣẹ́ òun gan ńkọ́? Àdúpẹ́. Ẹ kí àwọn olólùfẹ́ yín tán wò yín lọ́wọ́ nílé. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ ǹlẹ́. Iṣẹ́ ńkọ́, báwo everything. Tí bàbá olówó lẹ́gbẹ́ wa iṣẹ́ ńkọ́, báwo ni gbogbo ẹ̀. Ìyẹn náà dáa. Ẹ dárúkọ yín fún àwọn tí bóyá wọn láǹfààní àti mọ̀ yín. Bẹ́ẹ̀ni. Orúkọ mi ni Seun Akindele. Seun Akindele. Bẹ́ẹ̀ni. Bódà Seun, ọmọ ìlú wo gan ni? Kí ni pa yín lẹ́rìn? Ọmọ ìlú wo gan ni? Ìgèdè Èkìtì mo ti wá. Ìgèdè Èkìtì. Bẹ́ẹ̀ni. Lápá abúmbẹ̀. Ìgèdè. Kí n bo ní agboolé yín bẹ̀? Ìgèdè gangan Ìgèdè. Ìgèdè gangan. Bẹ́ẹ̀ni. Ó dà. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn lọ́dọ̀ tí yín? Ṣé fẹ́ gbọ́? Mo fẹ́ gbọ́. Ọmọlémi Ìgèdè kí n gba díẹ̀ mi èsìn. Èsì omi. Ọmọlúri dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ọmọlúri ṣáájú oko. Ọmọlúri gbẹ̀yìn oko. Ọmọ máa díẹ̀ ṣèrèké. Ìrẹ́ ni máa sìn. Ṣé mi ni máa ṣọwọ́ bẹ́ẹ̀? Ìrẹ́ ni máa sìn. Kí lẹ́yìn máa ṣe? Ẹ wá gbà á. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá fẹ́ mọ bí ẹ ṣe ṣe kékeré yín. Ẹ sọ nípa ìdílé yín fún wa. Ẹ sọ nípa iléèwé tẹ́ ẹ lọ pàápàá fún wa ká gbọ́. Èmi ni àbígbẹ̀yìn nínú àwa mẹ́sàn-án tí àwọn òbí wa bí. Primary school tí mo lọ, Àjọkẹ́ Adépọ̀jù Memorial International School. Mo dẹ̀ lọ sí Air Force Military School ní Jos in the north. Ibi tí mo dàgbà sí nìyẹn. Títí tí mo fi padà wá sí Èkó. Mo dẹ̀ study History and International Relations ní Lagos State University. Ní iléèwé gíga ti Èkó. Bẹ́ẹ̀ni. Àmọ́ bọ́dà Ṣeun, nǹkan tẹ́ ẹ lọ kà ní iléèwé gíga àti nǹkan tá a mọ̀ yín mọ́, báwo ni àwọn méjèèjì báwo ni wọ́n ṣe wọnú ara wọn? Ṣeré acting ó jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí tí bá ń ṣe. So ìgbà yẹn tẹ́ pé nígbà kan tẹ́ pé àwọn òbí wa máa sọ pé ọmọ mi gbọ́dọ̀ jẹ́ dókítọ̀, ó gbọ́dọ̀ jẹ́ lọ́ọ̀yà, ó gbọ́dọ̀ ṣe gbá, ó gbọ́dọ̀ ṣàwo. Àsìkò yẹn ti kọjá. So nǹkan tèmi ṣe ń sìn ni nǹkan tí inú mi dùn sí, tí ọkàn mi dùn sí, tó yẹ pé tí mo máa ṣe báyìí tó máa fún mi lówó ọjọ́ mi gan, tó yẹ pé tí n bá ṣe báyìí mo lè má gbàwó sí, ṣùgbọ́n ó dùn mọ́ mi nú láti máa ṣe. Àmọ́ kò sí bí ọmọdé bó ṣe lè fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan tí àwọn òbí ẹ̀ ò ní nípa nú ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìhà wo ni àwọn òbí yín kọ sí iṣẹ́ tẹ́ wá yàn láàyò? Nígbà tí mo dé láti Jos lẹ́yìn military experience mi, mo bẹ̀rẹ̀ sí ṣe modelling. Kò ń ṣe pé mo dẹ́kọ̀ báyìí mo ṣe bẹ̀rẹ̀ sí act, mo kọ́kọ́ ṣe modelling díẹ̀. So èmi gan mo ti ń wà use mọ́ industry kí n tó bẹ̀rẹ̀ acting tí mo á fi lọ fún reality show Amsterdam Hotel box office. And then eventually àwọn òbí mi ṣáà máa ń gbọ́ tí máa ń sọ fún pé àmọ́ mi mò ń lọ fún audition kan, mò ń lọ ṣe gbá, mò ń lọ ń ṣàwo. So títí tó máa fi rí mi lórí television wọ́n máa pè mí pé ọ̀gbẹ́ni a máa rí ẹ. So wọ́n ràn mí lọ́wọ́ gan. They were in full support. And nǹkan tí ó wá fi jẹ́ kí iṣẹ́ mi yára gan nìyẹn, pẹ̀lú àdúrà àti everything tó fi ń support mi. Ọdún wo gan wà lè bẹ̀rẹ̀ ṣe tíátà? Mo ṣe reality show yẹn ní 2005. A ṣe tán ní December 2005. So first job mi tí mo máa gbà was in 2006 January. So I was into acting fully ní January 2006. Iṣẹ́ wo wá ní àkọ́kọ́ tẹ́ ṣe yẹn? Iṣẹ́ yẹn was directed by Dixon Uregbu. Ṣé mo lè rántí orúkọ iṣẹ́ ẹ báyìí? Iṣẹ́ ti pọ̀. Different World. Oye Kanwenu, Ramsey Noah, Anima Koli Dibia lọ́jọ́ lájọ́ wa nú iṣẹ́ yẹn náà. Ó dà. Iṣẹ́ wo wá ni a lè ní pé ẹ kọ́kọ́ ṣe ní èdè ti Yorùbá? Iṣẹ́ yẹn gbé mi lọ sí Ìlọrin. Ọ̀rẹ́ mi kan Muyọ̀láwà ló pè mí pé ẹni Fétí Balógun wọ́n audition fún iṣẹ́ kan ní Ìlọrin. Mo ṣáà ṣe pé nìyẹn bó ṣe ní kí n máa bọ̀ ńlọrin nìyẹn. Iṣẹ́ yẹn gan ṣe jáde nsìn ní Street Girls. A lọ shoot ẹ̀ ní Ìlọrin. Ní Ìlọrin ọdún wo gan lẹ ṣe? A ṣe ní just about 2 years ago ní 2011. Bí ọdún méjì sẹ́yìn. Bẹ́ẹ̀ni bí ọdún méjì sẹ́yìn. Bọ́dà Ṣeun, ṣé iṣẹ́ mi wà
tẹ́ ń ṣe yàtọ̀ sí iṣẹ́ tíátà. Okay, mo sọ tẹ́lẹ̀ mo ń ṣe modeling. Modeling mo fi kọ́kọ́ bẹ̀rẹ̀ actually, then acting, and then I do MC and event planning. Yeah. Tí n bá wò sùnsùn mo dá mo dé ara mi bóyá mo fẹ́ ṣe ìgbéyàwó wọ́n ní mo dẹ̀ nífẹ̀ẹ́ ojú bọ̀dá Ṣeun o mo tiẹ̀ nífẹ̀ẹ́ sí bọ́n ṣe máa ń sàwọn èdè tó máa ṣe sọ́fọ́sọ́fọ́ wọ́n ní àbọ̀dá Ṣeun ó wù mí kẹ́ wá ṣe olùdarí níbi ìgbéyàwó mi bí èlò lẹ máa gbà lọ́wọ́ mi. Láàrin mi àti yín ẹ̀sán 7 million. Kò tó bẹ́ẹ̀. Bọ̀dá Ṣeun èlò gan wá lẹ́bi ṣègbéyàwó. Kò yé mi. Ẹ pè mí lórí aago a máa jọ sọ̀rọ̀ yẹn negotiation personal one on one. Àjọsọ. Bẹ́ẹ̀ ni. Bọ̀dá Ṣeun ẹ kú jókòó. Ẹ ṣé. Abala tá a fẹ́ wọ̀ yìí abala àwọn olólùfẹ́ yín ni o. Okay. Àwọn kan ní àwọn ìbéèrè táwọn fẹ́ bi yín. Okay. Àwọn kan dẹ̀ tún fẹ́ kí yín. Okay. Ìdí nìyí tá a fi gbé abala yìí kalẹ̀. Okay. Abala yẹn la wá pè ní ojú abẹ. Okay. Ṣé yá ká sojú abẹ ń kó? Ó yá. Ó ti yá. Bẹ́ẹ̀ni. Ẹ já sojú abẹ ń kó. Orúkọ mi ni Christiana Sango ni mo ti ń sọ̀rọ̀. Seun Akindele a máa ń gbádùn wọn gan, a máa ń like gbogbo pàrọ̀ wọn. But my question for him ni pé ṣó ti níyàwó tí ó bá ti níyàwó kó ètè lọ marry o torí pé gbàrà là ń búra o. Wo ẹ ṣeun oje ìbéèrè tí fẹ́ bi wọ́n gan-an nìyẹn bóyá bọ́dá Ṣeun ṣéyàwó ti wà nílé. À ń ṣètò lọ́wọ́. Láti ṣègbéyàwó. So tí ọjọ́ bá pé máa gbọ́. Èmi náà dẹ̀ wà ń bẹ̀. Ẹ bá wà ń bẹ̀. Ọlọ́run adé mọ̀jọ́ rú. Àmín Jésù. Ẹ jẹ́ àtúpadà sójú abẹ. Orúkọ mi ni Alaba Ojo. Seun Akindele ni mo fẹ́ kí lórí ètò yà wà ní Àbújá ní Jàbí ní ẹgbẹ́ ilé El-Rufai Estate. Mo fẹ́ kí Seun Akindele à ń gbádùn ètò yín gan-an gbogbo bá ṣe ń ṣe ọwọ́ yín máa lọ sókè o Ọlọ́run máa gbé yín ga sí o. Àmín. Ẹ ṣé. Ẹ jẹ́ àtúpadà sójú abẹ. Orúkọ mi ni Adékúnlé Hamzat, mo ń sọ láti Ìbàdàn. Mo fẹ́ bèrè ṣé pé Fúnkẹ́ Akíndélé àti Seun Akíndélé ṣé fámìlì ni wọ́n ni àbí báwọn ṣe wá jẹ́ tẹ́kùn jọ ṣe tíátà papọ̀. Ẹ gbọ́ sẹ́yìn àtàntí Fúnkẹ́ ṣé ẹbí ni? Ẹbí kan ni wá o. I get that question a lot. Àwọn èèyàn máa ṣàm béèrè lọ́wọ́ mi ṣé àbúrò Fúnkẹ́ Akíndélé ṣé ẹ̀gbọ́n Fúnkẹ́ Akíndélé mo nínú akọ̀ ń pàdé lórí iṣẹ́ náà ni bẹ́ẹ̀ ni. Ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Seun Akíndélé ṣé yìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn ni àmọ́ o kò sáàyè fáwọn sisi àbáyé wa. Ayé wa. Bọ́dá Ṣeun fáànì ní gbogbo wa. Bọ́dá Ṣeun ó dà wọ́n lẹ́yìn sisi táyé tẹ́yẹ fẹ́ béèrè nǹkan kan èmi gangan ni kẹ́ ẹ bí èmi kẹ́ ẹ mú owó ńlá wá màá mọ̀ bí máa ṣe àárín yẹn. Ìyẹn náà dá. Ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín òun ní kẹ́ fi àwọn ìbéèrè yìí kẹ́ fi ránṣẹ́ sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run èmi mọ̀ pé tá a bá tún pè bọ́dá Ṣeun wọ́n á jẹ́ wa níhò àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Ṣé. Orúkọ tèmi ni Tinamba orí ètò tá a wà yìí ló ń pè ní Gbajúmọ̀ ibi tẹ́ ti máa pàdé àwa eléré lóríṣiríṣi olórin lóríṣiríṣi ẹ máa wò ẹ máa kọ́gbọ́n bẹ́ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Bọ́dá Ṣeun abala ta fẹ́ wọ̀ yìí àyà mi ń já fún yín ẹ̀yin ló yẹ káyà yín ọmọ já o àmọ́ èmi gan láyà yín èmi wá ń bá yín já àyà ẹ̀yin náà mọ̀ dì torí inú gbogbo òbéèrè tí mo ń bí kò sí ìtì ẹ̀ fi òyìnbó lànà ẹ̀. Bẹ́ẹ̀ni èmi náà rí bẹ́ẹ̀. ẹ̀yin náà rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. àmọ́ nǹkan kan tèmi mọ̀ ni pé ọmọ Yorùbá nìyẹn ọmọ Èkìtì náà ní mo dẹ̀ mọ̀ pé ìjìnlẹ̀ Yorùbá ni wọ́n ń sọ ń bẹ̀ tẹ́tí ẹ̀ lé kíra yín fún mi ìyẹn jẹ́ kí inú mi dùn lọ́tọ̀. Mo ti ní pass mark bẹ́ẹ̀ ni. ẹ gbìyànjú abala tèmi àti ìfẹ́ wọ̀ yìí òun là ń pè ní abala ṣó láyà. Gẹ̀ngẹ̀n.
gẹ̀ẹ́n. Bọ́lá ṣe ó ṣe ẹ láyà. Mo láyà. Ẹ láyà. Bẹ́ẹ̀ni. Tó bá tán. Ìbéèrè 10 ló wà nínú ṣùkú tó wà níwájú èmi àti yín yìí. Ẹ ní àǹfààní àti yọ 3 jáde ńbẹ̀ o. Bẹ́ẹ̀ni. 3 tẹ́ ẹ bá yọ òun lèmi á bí yín. Ẹ dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn lé kò jù bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ gbọ́dọ̀ dáhùn. Dandan ẹ láti dáhùn ni. Okay. Èwo ni kí n mú? Ẹ mú yẹn. Okay, eléyà bí. Ẹ mú. Èmi lè náà. Ṣé mo lè trust yín báyìí? Ẹ wá mú ìtó tóbi jù ń bẹ́ẹ̀. Àìrọ̀ ni, ẹ jẹ́ mú ìtó kéré. Kéré lè fẹ́ mi. Bẹ́ẹ̀ni. Àánú yìí ṣe mí. Ẹ tẹ wá èèyàn béèrè lọ́wọ́ ẹwọ́ mi lẹ́nu wá gbé. Bọ́lá Ṣeun. Màá. Kí Olúwa kí ó sìn wá lọ kí ó sìn wá bọ̀. Àmín. Ní abala tá a wà yìí. Ìbéèrè 3 tó jẹ́ àkọ́kọ́ tí máa bí yín. Ta ni Yorùbá ń pè ní Olúmokò? Olúmokò. Ó dà pé fóònù mi ring. Nbo ló ti. Ṣé mo lè sáré lọ? Ẹ lọ bí kankan ní tẹ́jú kò sí. Mo lè sáré lọ gbé kọ́ọ̀lù mi kí padà. Mo lè fẹ́ ságbà. Kí ni ìbéèrè náà? Olúmokò. Ta ni Yorùbá ń pè ní Olúmokò? Olúmokò. Ẹ fẹ́ kí n sọ fún yín. Ẹ fẹ́ kí n sọ fún yín. Ta ni Yorùbá ń pè ní Olúmokò? Olúmokùn. Olúmokò. Olúmokò. Bẹ́ẹ̀ni. Ẹni tí ó lágbára. Irú agbára o. Ẹ jẹ́ n tọ́ yín sọ́nà díẹ̀. Àwọn tí wọ́n bá ń kì í, wọ́n ní láàlú ògiri òkò. Èṣù. Bọ́dá Ṣeun. Má. Ibo lójú yín ẹ wo bí kan ní. Mo ń try láti rántí because mo rántí pé ó nígbà kan tí èèyàn kan sọ̀rọ̀ kan. Wọ́n á fi ń rò pé ni mo fi wá fi gẹ̀ẹ́tì ẹ̀. Àwọn ní láàlú ògiri òkò èṣù. Bẹ́ẹ̀ ni òun ni wọ́n ń pè bẹ́ẹ̀. Onílé kángun ọ̀nà ọ̀run. Ìbéèrè 4 tó jẹ́ ìkejì tí máa bí yín. Bọ́dá Ṣeun ojú mi ní kẹ́ máa wò. Bẹ́ẹ̀ni. Ìlú wo ni Yorùbá gbàgbọ́ pé ó jẹ́ ibi àsálà? Mo ń wò yín. Èmi náà rí pé ẹ ń wò mí. Mo ń wò yín. Yorùbá gbàgbọ́ pé tí èèyàn bá dé ìlú yẹn, wọ́n á gba ẹ̀mí ẹ̀ làṣà ni. Ìlú Ọ̀ṣun. Ìlú bo? Ọ̀ṣun. Apá abo ni lọ́ṣun. Ìlú lẹ béèrè. Ẹ láti dárúkọ bẹ́ẹ̀. Ìlú lẹ béèrè. Bẹ́ẹ̀ ni ìlú ni. Ṣé mo gbà? Ẹ tí ì gbà. Kí ni wọ́n ń ṣe ń bẹ̀? Wọ́n bọ̀ Ọ̀ṣun. Ẹ gbọ́ mi ẹ tẹ́tí o. Ó ní ìlú wo náà ti ń bọ Ọ̀ṣun? Kí ni lẹ́tọ́jú yín lọ tó ń bọ̀ báyìí? Mo wò yìí, mo sọ fún yín pé gbà mí mo máa ní cross eyesight. So tí bá wò báyìí, ẹ̀yin mò ń wò. Ẹyẹ lólùfẹ́ Bọ́dá Ṣeun, èmi lè ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀. Mo fẹ́ wọ ẹni tó fẹ́ gbé wá fún yín. Mo ti ń la agogo mú wa. Kódà ìlú wo ni wọ́n ti ń bọ Ọ̀ṣun? Bọ́dá Ṣeun, ibi tójú yín bá lójú mi á tẹ̀lé yín. Ó yá, ìlú wo ni wọ́n ti ń bọ Ọ̀ṣun? Òṣogbo. Òṣogbo ni òun ni àwọn Yorùbá máa ń pè ní ibi àsálà. Bẹ́ẹ̀ni. Ìbéèrè 6 tó wá jẹ́ ìkẹta, Bọ́dá Ṣeun. Irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní kíyèsẹ́ní? Kíyèsẹ́ní. Bẹ́ẹ̀ni. Ọmọ tí ẹ ń jẹ́ kí n wà nervous bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ó dẹ̀ má jẹ́ ń wojú nígbà yẹn. Ó yá mi ò wojú yín mi ò wojú. Ọmọ tó níwà tó dáa. Tó níwà tí ṣé mo lè wojú yín? Bẹ́ẹ̀ lè wo. Ọmọ tó ní kíni? Tó níwà tó dáa. Mi ò mọ̀ ṣùgbọ́n ó dà pé mo fẹ́ ní idea fẹ́rẹ́fẹ́ bákan. Ẹ jẹ́ ń gbọ́. Ọmọ àbíkú. Bọ́dá Ṣeun, àfìgbà tẹ fi ara ẹ wò ẹ ṣe ọwọ́ yín báyìí. Ẹ wá papọ̀
bí ẹ tún palẹ̀ kan bí ẹ tún palẹ̀ kan sí gbé ẹ fi ara balẹ̀ ẹ fi ṣí àtàwọn tó sọ fún yín àtẹ̀yìn gan ẹ ṣí dànù dànù ẹ ṣí dànù. mo ẹ jẹ́ lọ Google ẹ o. ẹ gún kankan ọmọ tí ó kéré ní ìgbà tí a bí òun ni wọ́n pè ní ẹ̀bùn tó bá ti wà kíyèsẹ́ nìyẹn o ọmọ kékeré tó rí kókóló. premature náà ń pè yín àbí. ẹ ti fẹ́ sọ tẹ́lẹ̀. mo ti fẹ́ sọ tẹ́lẹ̀. mo mọ àbíkú yẹn kàn wọlé sí i. ó súnmọ́ so ẹ lè fún mi pass mark lórí yẹn. ẹ ṣí. ẹ mí pé mo farabalẹ̀ ṣí. ẹ ṣí gidi gan ni. bẹ́ẹ̀ ṣeun ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ òun ní pé a fẹ́ kí àṣà àti èdè àti ìṣe Yorùbá kí ó parẹ́ kò sí bá a ṣe lè yá èdè elédè àti àṣà aláṣà lò tó a gbọ́dọ̀ fi tiwa sílẹ̀ o Ọlọ́run Elédùmarè òde níjó bàjẹ́ nígbà tèmi àti tìyín Gbajúmọ̀ Òṣèré òun lètò ètò ní Gbajúmọ̀ Òṣèré bá ṣeun lẹ́ẹ̀kan yẹn tí mo pè yín wọlé ẹ kọ́kọ́ mú ọwọ́ yẹn kẹ́tí ẹ̀ tó gun orí ìtàgé báyìí ẹ kọ́kọ́ mú ọwọ́ yẹn ṣe ìyẹn wá fi yín lọ́kàn balẹ̀ pé lẹ́nìí màá bá kí Adédoyin mọ́lẹ̀ màá pa á láyò àbí bẹ́ẹ̀ kọ́ èmi rí inú yín èmi rí èròǹgbà ọkọ yín àmọ́ ẹ̀ǹ tẹ́ wá báyìí ẹ wo abala Gbajúmọ̀ ń jó òun ló kàn ẹ bá ń gbóhùn sókè lọ ijó yẹn. ìbéèrè tún bọ̀ lẹ́nu ẹ̀ o ẹ ṣe ijó tá a jó tán sí ní ìsinmi dá ṣeun talent tó kọ. ṣé mo pé orin yẹn ó fẹ́ jọ mọ́ irú orin tí King Sunny Adé máa ń kọ ṣùgbọ́n Yínká Ayéfẹ́lẹ́ ló kọ. ọ̀yà mi padà gbó wá gbọ́mọ ọ̀yà mi padà gbó. ìdúró dẹ́rù báyìí dẹ́ bá kan. ẹ̀rù yẹn bà mí jù ẹ̀rù yẹn bà mí jù ẹ jọ kí ni àkọlé àwo orin yẹn bọ̀dá yín kí ni àkọlé àwo orin yẹn. wọ́n ní ká máa fi yìn fún Ọlọ́run. ní kí ni àkọlé àwo yẹn òun ni wọ́n pè ní absolute praise. praise ẹ wo bọ́dá ṣeun ẹ wá máa lọ́lé. ẹ ṣe ẹ lẹ́ ṣe. mo gbìyànjú. ẹ fẹ́ gbẹ̀bùn láì gbà kankan. nínú ìbéèrè mẹ́ta mo ṣáà dáhùn méjì. pọ̀lọ́pọ̀lọpọ̀. cross eye ni. láti ọ̀dọ̀ olóòtú àgbà Gbajúmọ̀ Òṣèré àti gbogbo àwa tá a péjú tàjọ ń ṣiṣẹ́ yìí a ní ká fún yín láwọn ẹ̀bùn yìí nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Alájà Shine ìsọ̀ wọn wà ní nọ́mbà 78 Nnamdi Azikiwe Street ìyẹn ní Tom Jones nílùú Èkó aṣọ Kampala tó dáa tó nípọn ẹ wo ó jiná jù ó wá láti iléeṣẹ́ Ìbílẹ̀ Apparels Limited Ìbílẹ̀ Apparels Limited wà ní Fájuyì Road ìyẹn ní Ìtòkú nílùú Abẹ́òkúta gèlè ṣe rí gèlè yẹn bàdá sí kẹ́ ẹ tọ́jú ẹ̀ tó bá dijọ́ tà ń wí
kẹ́yìn yọ fìlà káwọn yọ gèlè. gèlè. Ó wá láti iléeṣẹ́ Yema Maika ìsọ̀ tí wọ́n wà ní number 1 Òkè Court yẹn ní Ìgakòsọ́kọ́ ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ṣe wọ́n ní pé ẹ nífẹ̀ẹ́ sí àwọn nǹkan dídùn. Bẹ́ẹ̀ni. Ṣé lóòótọ́ ni? Báàlẹ̀ Wọ́n parọ́. Luscious Cakes àwọn ni wọ́n gbé sí mi létí. Ẹ ṣé. Ìsọ̀ tí wọ́n wà ní number 15 Ládìpọ̀ Kasumu Street ìyẹn ní Ìkẹjà. Wọ́n ní ká gbé fún yín tẹ́ bá ti wá. Ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé o, ẹ ṣé gan-an, mo dúpẹ́. Iléeṣẹ́ yín ò ní jóná o. Bọ́ sọ bẹ́ẹ̀, ó yá. Ọwọ́ yá máa ròkè. Àmín. Ibi tẹ́ ti mú gbogbo àwọn nǹkan dúdùn, àwọn nǹkan rè báyìí wá kò ní tán bẹ́ẹ̀ o. Àmín. Lókè lẹ máa lọ. Ẹ ṣé gidi gan. Wọ́n gbìyànjú. Kí lẹ wá fẹ́ sọ fáwọn olólùfẹ́ yín? Ẹ̀yin olólùfẹ́ mi, kò sọ́ba méjì. Ọlọ́run ló ń gbéyàn ga. Ẹ máa wojú Ọlọ́run fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe nílé ayé yìí. Á dẹ̀ máa tọ́ yín sọ́nà. Àmín. Ẹ ṣé. Ẹ ṣé. Ilé ti tó lọ. Mi ò mọ̀ ń pa tiyín o, àmọ́ ètò tèmi èmi gbádùn ẹ̀ o. Ọkọ̀ ètò yìí ó ti ròkun, ó ti rí ọ̀sà. Àsìkò tó láti fàbọ̀ fèlè bùté. Adédoyin Kúkọ̀yí olólùfẹ́ yín, àyànfẹ́ yín, ọmọ yín, èmi ni mò ń fi àsìkò yìí dágbére pé ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sílẹ̀ ní òun náà ni màá tún bá yín kí ó tó dìgbà náà ńkọ́ láyọ̀.